Kí lorúkọ ẹ̀? Bùsáyọ̀ Bùsáyọ̀ kìíní. Joseph Ọmọ ọdún mélòó ni ẹ́? 22 Ọmọ ìlú wo ni ẹ́? Ọ̀yọ́ State Skúù wo ló wà? Ọ̀ṣun State Polytechnic Ìrè. Kí ló gbé ẹ débí? Wọ́n ń jà ní school so ìgbà tó lọ́dọ̀ ń jà àwa ò mọ̀ tiwa bí mi ṣe jáde kúrò nínú campus wọ́n dẹ̀ ṣe wá bá mi yẹn pé àwa wà lára àwọn tó jà ní school wọ́n dẹ̀ lè lo wa dé ibi ìgbà yẹn nìyẹn. Kí ló dé tán fi mú ẹ? Tí wọ́n fi mú mi wọ́n sọ pé mo wà lára àwọn tó ń jà náà nìyẹn àti ọ̀rẹ́ mi náà. Ọmọ ẹgbẹ́ wo ni wọ? Àdúrà Ẹ́? àdúrà Ìgbà wo lo join? last year Skúù náà ló ti join. bẹ́ẹ̀ Ta ló mú ẹ wọ̀? bí area brother náà ni bí area brother náà lẹ́nu yẹn Ní skúù. Gbogbo àwọn nǹkan tó wà lẹ́yìn ẹ̀ yìí ta ló ni wọ́n? èmi ni mo ní. Kí ló fi ń ṣe? Ó ní nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń ṣe bọ̀ nǹkan gan tí mo fi ń ṣe gangan ó ní spiritual stuff tí ó ń ṣe ní gangan personal tí mò ń lò fún. Kí ló ń ṣe ẹ́? Bí mi mọ bí mo fẹ́ kùtẹ̀ ṣáájú nísìn bí tí mo bá sùn like pé tí mo bá jí báyìí màá rí discharge ní boxer ní irú nǹkan báyìí ṣá. Ṣé gbogbo àwọn ọṣẹ so ó yìí? wá ń jẹ́ constant so mo ní láti jáde sí láti wá solution so torí ẹ̀ so tí mo bá ṣe wá complain fẹ́ni tó ń ṣe ó máa ní pé kí n ṣe mí torí ẹ̀ gbogbo ẹ̀ tó wá pọ̀ tóbi pọ̀. Ṣùgbọ́n pósí ńkọ́? Kò ń ṣe pé pósí ọṣẹ yẹn kò lè gba irú àwọn rọ́bà funfun àti ìyàwó yìí torí ẹ̀ ló ṣe wà nínú kápẹ́ńtà ló dẹ̀ fún kò ń ṣe pósí o. Ṣùgbọ́n kọ́kọ́rọ́ mọ́tò ló wà nínú ọṣẹ kan bí. Ìdí tó ń fi síbẹ̀ ọṣẹ yẹn wọ́n ní nǹkan ògùn gbúdọ̀ wà ní ibi rẹ̀ nǹkan tí ẹni yẹn sọ fún mi torí ẹ̀ ní kọ́kọ́rọ́ fún wa ní. Àwọn igbó tó wà ń bẹ̀ ńkọ́? Igbó tó wà níbi rẹ̀ tí ilé mi Ẹ́? títí ẹni o máa ń fa igbó náà? Ok, but ìgbà tó ti join ẹgbẹ́ ó tó àwọn mélòó tó ti pa? mi ò pààyàn ní omi ìgbà kan dẹ̀ lọ sílé mi wọn kò sí nǹkan bí àdá àgbẹ̀ ẹni tì wọ́n lọ́rùn. Àwọn oògùn yìí ta ló bẹ́ ẹ ṣe wọ́n? Ní bàbá kan tó wà ní àdúgbò hostel mi náà ní tó ilé wọn. Ṣùgbọ́n wọ́n kọ orúkọ sára àwọn ọṣẹ yẹn. Orúkọ mi Bùsáyọ̀ náà ló wà. Èèkan tó kọ pé Túndé ńkọ́? Túndé iṣẹ́ Túndé náà ní iṣẹ́ àwọn ìbílẹ̀ náà ní Túndé ẹ̀yọ́nú àwọn nǹkan tó wà ń bẹ náà ní. Ẹ̀yọ́nú ṣe wá bá nǹkan tó ń ṣe é mu. Ẹ̀yọ́nú máa wà ń bíbẹ̀ ẹ̀yọ́nú máa wà ń bẹ̀ bọ̀ sí. Ẹ wo spiritual kìíní ṣáàyè ní. Fúnra rẹ̀ ó wá tèlò tó ṣe gbogbo àwọn oògùn yìí. Ìmí 30 ìmí 50 bí bá ṣe complain fún ọyẹ tó máa ti sọ pé kí n mú wá náà máa fún. Ibo ni wọ́n ti ń rówó tó ń filẹ̀ yẹn? Sẹ́mi mo ń ta kínísì mo ń ṣe midwife fún. O máa ń? Mo ń ṣe midwife mo ń ta gadget. O ń ta gadget ní school. Ṣáwọn òbí ẹ mọ̀? Wọ́n mọ̀. Gbogbo nǹkan tó ló ń ṣe yìí ṣáwọn òbí ẹ mọ̀? Mo sọ fún wọn bọ̀ àwọn tí wọ́n ń ṣe irú nǹkan báyìí torí ẹ̀ mo ṣe lọ ṣe fúnra mi. Torí ẹ̀ ló ṣe jáde fún rẹ̀. Àwọn ọ̀bẹ wọn pé kẹ̀sí ọ̀sìn báyìí wọ́n kàn máa ń pè kí n gbàdúrà kí n ṣe kí nígbà tó lè òṣìṣẹ́. Àdúrà ò ṣiṣẹ́ ló ṣe lọ ṣe àwọn oògùn yẹn. Ṣáwọn òbí ẹ tí wọ́n mọ̀ pé wà ń bí báyìí? Wọ́n ti mọ̀ wọ́n ti